gbà wá o, àwọn afẹ̀míṣòfò ti fi lẹ́tà ránṣẹ́ pé àwọn ń bọ̀ wá ju bọ́ǹbù sílé ìgbìmọ̀ asòfin o. Alága ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ààbò abẹ́lé Garba Muhammad ti ké gbàjarè pé àwọn gba lẹ́tà ìdúnkokò mọ́ni láti wọ àwọn agbésùnmọ̀mí nínú èyí tí wọ́n ti sọ pé àwọn ń bọ̀ wá ju àdó olóró sílé ìgbìmọ̀ asòfin. Garba ní àwọn kò gbọdọ̀ finá sórí òrùlé sùn, ìdí nìyẹn tí àwọn sì fi ń ké báyìí pé gbogbo ọ̀nà làwọn gbọdọ̀ wá láti mú ọ̀rọ̀ ètò ààbò múnádóko báyìí. Garba sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé kan tí wọ́n ṣe láti lè wá ọ̀nà àbáyọ sí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe mẹ́hẹ̀. Ó ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjòjì ṣe ń wọnú ọgbà ilé ìgbìmọ̀ asòfin àgbà láì ní ẹ̀rí ìdánimọ̀ kù díẹ̀ káàtó, kò sì bójúmu rárá. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé a gbọ́dọ̀ sán báǹtẹ́ wa kó lè dáadáa báyìí lórí ọ̀rọ̀ ètò ààbò, nítorí bí ohunkóhun bá ṣẹlẹ̀ àwọn asòfin kò ní lè tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ wọn, eléyìí tí ó sì lè ṣe àkùdé fún ètò òfin lórílẹ̀-èdè yìí. Ó sọ síwájú pé níwọ̀n ìgbà tí ilé ìgbìmọ̀ asòfin ṣí sílẹ̀ fún àwọn ènìyàn nítorí àwọn aráàlú ni wọ́n ń ṣojú, ètò ààbò bẹ̀ kò gbọdọ̀ mẹ́hẹ̀. Ó ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn láti tètè wá nǹkan ṣe sí i, kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá láti rí i pé èròǹgbà àwọn agbésùnmọ̀mí yìí kò jọ.